tó ẹ káàbọ̀ lónìí sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Lónìí a máa sọ̀rọ̀ nípa orúkọ àwọn oṣù tí ó wà nínú èdè Yorùbá. Orúkọ àwọn oṣù tí a ní àárín ọdún ní èdè Yorùbá. Ọjọ́ mélòó ni ó wà nínú ọdún? Ọ̀sẹ̀ mélòó ni ó wà nínú ọdún? Oṣù mélòó ni ó wà nínú ọdún? 365 ọjọ́ ni ó wà nínú ọdún kan, 365 days. Ọ̀sẹ̀ 52 ni a ní àárín ọdún kan. Oṣù 12 ni ó wà nínú ọdún ní èdè Yorùbá. Kí ni orúkọ tí a ń pe àwọn oṣù kọ̀ọ̀kan wọ̀nyí? Ṣẹẹrẹ, èrèlé, ẹrẹ́nà, igbe, èbìbí, òkudù, agẹmọ, ògún, ọ̀wẹwẹ̀, ọ̀wàrà, bélú àti ọ̀pẹ ni orúkọ tí a ń pe àwọn oṣù kọ̀ọ̀kan ní èdè Yorùbá. Kí là ń sọ? A wí pé oṣù 12 ni ó wà nínú ọdún ní ilẹ̀ Yorùbá. Bákan náà, ọ̀sẹ̀ 52 ni a ní. A sì ní 365 ọjọ́ nínú ọdún kan ní ilẹ̀ Yorùbá. Kò ní jù báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Ẹ̀yin lè fẹ́ ní àǹfààní àti darapọ̀ mọ́ wa kí ẹ kọ́ èdè Yorùbá síwájú sí i. Ẹ yẹ̀ wá wò lórí àwọn ayélujára wa lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook Yorùbá Clinic, lórí Twitter Yorùbá_clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Tó bá jẹ́ ẹ̀rọ alágbàtà wa ni, ẹ yẹ̀ wá wò lórí www.yorubaclinic.com kí ẹ sì ní àǹfààní àti kọ́ èdè Yorùbá síwájú sí i. Ǹjẹ́ kó tó di ìgbà míì tí a máa mú àkọ́tún wá sí ojú ìwòran yín, èmi olùkọ́ àti atọ́kùn yín Ọláìyá Àyìndé Ọlárẹ̀wájú, mò ń wí pé ẹ wà ní àlàáfíà.